ẹ̀dùn ọ̀rẹ́ mi wàláì wọ́n ti pè mí pé kí n wá gbà wàláì wọ́n ní ẹ̀ràn yẹn wá ni ẹ máa pa màálù kalẹ̀ ẹ pa lógúnlógún ẹ pa lọ́gbọ̀nlọ́gbọ̀n owó dé ẹ mọ̀ jẹ́ nǹkan owó dé. wàhálẹ́kùn sálá bàbá yìí kiri bóò ni. ọlọ́kẹ́ tí wàá kiri ni o. fún kíni. alógun mọ̀lẹ́ mo ní wàá kiri fọdún tuntun happy new year. èwo lẹ tún pè ní happy new year. alógun mọ̀lẹ́ ṣé ìmọ̀ yìí pé àdúgbò ní 2024 ní 2025 làwọn báyìí. mo ní gbogbo àwọn ọdún èbó tẹ ẹ máa ń ṣayẹyẹ rẹ yìí ẹ má gbé lọ́dọ̀ ti tèmi èmi ò gbà kéèyàn máa kí mi lórí ọdún èbó àfa àgbà làfa àtẹwà bá àfa làkúrì àgbà nínú wàrà sátọlẹ àǹbì ayì ní mi kí ló dé ẹ má gbé lọ́dọ̀ mi. ayọkùnmọ̀lá tá a fẹ́ ṣe mọ̀lúd déètì èbó yìí nílò a máa ń kọ sí ẹ́ńfílọ́pù tó máa wá káàkiri. èmi ò bá yín lò mo ti sọ fọmọ ọkùnrin ìhun pé kó má kọ síbi ẹ́ńfílọ́pù mi mọ́ ẹni tó bá fẹ́ wá síbi mọ̀lúdì mi torí tọ́lọ́ tànẹ́bì kó wá ẹni tó bá ti mọ̀ yí pé déètì lágbára tí n bá kọ síbi ò bá yé òun kó jòkó lé rẹ̀. ayọkùnrin àkí lọ́jọ́ òní. Wednesday lónìí. ẹ bá sọ ní lárúbáwá ni. sọ fẹ́ máa mú mi ṣeré nu èyí sọ fẹ́ máa mú mi ṣeré nu tí nǹkan tí gbogbo yín parẹ́ hùn gbogbo yín àtọmọlé kéwù mi ni àtìyàwó ilé mi ni gbogbo tí n bá ti ń já sára mi kò gbọ́dọ̀ ló déètì èbó mọ́ kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ ló déètì èbó mọ́ bó ṣe wà yín nìsín bá bí ọ̀pọ̀ ọjọ́ òun ẹbí kí ni ó dàkọ. June 1st náà ní dàkọ. ọmọ àlẹ́ tún ní June 1st àló ó sọ yí pé wáyé kọ̀bí ìlà wà ní wáyé kọ̀bí ìlà wà ní kí ni mo pè é. wáyé kọ̀bí ìlà wà. wà á tún gbọ́ June 1st ìyàlẹ́nu rẹ sábọ̀ àyín ńgọ̀nsẹ́ ọmọ yàrá àlùbáríkà tí máa ń ṣàánú àwọn èèyàn ń alájà Bọ́láńlé Àbẹ̀kẹ́ wàláì wọn làwọn fẹ́ bomi 5 million. Ọlọ́run má pariwo pẹ̀lú kẹlẹ́ àgbọ̀ má pariwo wọ́n fẹ́ dá wà fà lọ́la àwọn àti wá wà ní airport báyìí wọ́n ń travel lónìí àwọn ni ó wà bá mi gba sẹ́ẹ̀kì dákun lọ́sọ́dọ̀ wọn gbésù ọ̀ yí pé sẹ́ẹ̀kì tó fún ọ kò sí mistake kankan bẹ́ẹ̀ o ojú òní tí ọ o torí wọ́n ti ń travel tí mistake kan bá fi lè wà ń bẹ́ wà láyà ní owó òun gba báǹkì mo sì ti jẹ gbèsè kalẹ̀ dóró òun torí mo mọ̀ pé àti kò sígbà táwọn gbádùn lọ dákun ó yá ìbára wọn ní airport nísìnyí àfikà kò lè gbà wá kò ṣeun ó bá mi lé ó dé akúdìjọ yìí tẹ̀jọ kódé ń lé ní ìyá mo ní kan tó àwọn búlọ́ọ̀kù yìí ni ó kàn sáà kó kalẹ̀ bó ṣe wù wọ́n ní. ọkọ̀ àmọ́ ti dáadé. èmi pariwo bá wù ìfẹ́ tí kẹ́lẹ́ àmọ́. ayọ̀kùnrin ẹ̀yà dáadáa alájà o tí ó sọ pé mo gbẹ fún mi náà mo ṣe gbé fún mi o. bí alájà Bọ́láńlé Àbẹ̀kẹ́ ó mọ̀ wọ́n ní inú rẹ̀ wọ́n máa fi ń bá gbogbo èèyàn lò wọ́n sì máa ń fi inú rẹ̀ bá gbogbo wa lò kọ́lọ̀ máa ń fi inú rẹ̀ òun san wọ́n lẹ́sàn-án wọ́n jèrè ọmọ kan jèrè ọkọ kan tó jèrè ara wọn kí ni wọ́n tò kálẹ̀ bisimilayi náà tẹ́ná. náà tẹ́ná kàkàṣà ọ̀sẹ̀ ni wọ́n bí kan náà. ní sáré haka wọlé abuta 5 million kọ̀wé níbẹ̀ yìí kọ̀wé ọkọ̀ sókè àpá làákùlé iye rẹ̀ 5 million naira. sáyìn lẹ́ẹ̀mejì ni torí sáyìn méjì lèmi ń rí yìí o. ayọ̀kùnrin déètì ní sáyìn gẹ́gẹ́ ní. déètì rẹ̀ àmọ́ déètì yóò wá jọ déètì tí ìmọ̀ mẹ́mi àwọn sẹ́ẹ̀kì yòókù tá a ti máa mú lọ báǹkì lè fi gbowó tẹ́lẹ̀. ayọ̀kùnrin déètì ẹ̀bọ́ gẹ́gẹ́ máa kọ́ lọ́kọ̀ tẹ́lẹ̀ ayọ̀kùnrin ó bínú lọ́kọ̀ déètì láwa ní wàá kọ́ déètì láwa síbẹ̀. dákun ìgbà tó bẹ̀rẹ̀ sẹ́ kọ́mẹ́dì òye mi o dákun tó sọ. àní déètì ẹ̀bọ́ gẹ́gẹ́ máa kọ́ lọ́kọ̀ tẹ́lẹ̀ ayọ̀kùnrin ó bínú àfọ̀mí ó bínú wọ́n ní tẹ́kọ̀ déètì láwa wa. àwa kékeré dákun tó bí ọlọ́sẹ̀ náà sí mi tó bá tẹ́mi jẹ́ déètì lágbára lè rí sẹ́ẹ̀kì. ìbẹ́ ní ìṣàgbọ́n ẹ̀fẹ́ mọ ní kẹ̀kẹ́ ṣe tó jọmọ́ déètì èbó. ìbẹ́ wá ní ìbẹ́ ní kẹ̀kẹ́ ṣe tó jọmọ́ déètì èbó ṣébi déètì lágbára lè rí sẹ́ẹ̀kì wá ní. ṣébi déètì lágbára lè rí sẹ́ẹ̀kì wá ní. àdùn ó yẹ máa kó bọ̀ bó ni ọ̀rẹ́ mi mo ti ní kán sí màlúù wọlé àti pa bíi 6 tẹ́lẹ̀ mo wá rò pé kán máa bá ṣe lọ pé kán máa bá màlúù lọ pé ọ̀rẹ́ mi ó ń bẹ́ńlẹ̀ owó ń bẹ́ńlẹ̀ bíi sìkìsìkì ni ẹ máa àdùn ní kán máa kọ́ bóyá kò ní káàdùn má kó wá kó máa bọ̀ wá padà. kí ló dé. kò bọ́ sẹ́gbẹ́ yìí kò gbọ́ tí ń ṣẹlẹ̀ náà. kò ní o tó sunkún ni ẹkún ayọ̀ ni tó bá ti tóbi jù yàn lọ́mọ mi ṣe máa rí inú ìfọ̀ lórí kan. Alhamdulillah ọ̀rẹ́ mi.
Alhamdulillah ọ̀rẹ́ mi ká máa dúpẹ́ fọ́lọ́run ká máa dúpẹ́ ká fi ìbọn nẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam owó tó bí 5 million. Kékeré ti parí. Bó ní àbá kékeré gbọ́ kí lọ sí bàbá rẹ̀. ẹ mọ̀ nǹkan òkú bọ̀lá o àyùbọ̀ ṣe kọ́ ọ̀fẹ́ mi kẹ̀kẹ́ ṣe tó jẹ ọmọdé tiẹ̀ bó. Kí ti máa ń sọ ti pẹ́. Àmọ́ ọmọ yóò da chẹ́ẹ̀kì mo sọ wípé alùpùpù ló bínú ọ̀tọ̀ kọ́dé ti lábá ní mo máa kọ́dé ti lábá síbi sẹ́ẹ̀kì. Déètì Lárúbáwá lórí sẹ́ẹ̀kì láì ṣe pé Saudi Arabia láti fẹ́ lọ lè gbowó ṣé báńkì Saudi Arabia láti fẹ́ lọ gbowó ni. Ṣé wáyé tó wà nù Lárúbáwá yìí. ẹ mú wájà rẹ ẹsẹ̀ mọ́kéwú. Ọ̀rẹ́ mi wọ́n ti pa màálù bíi 6 Ankara kódà wọ́n ti du ẹlẹ́ẹ̀keje báyìí o. Àfa kékeré kí ló rò pa lè ṣe báyìí. Àgbàrá tó dúmọ̀ olú nǹkan. Wọ́n bẹ kára tọ́bẹ̀ wọ́n tanná bíi wèrè. Ẹ sọ pé jẹ́ mọ́ kó bẹ̀ bọ̀ wálé. Láti wá ṣe kíni. Àgbàrá tó dúmọ̀ olú nínú ọmọ adúlọ́ lókun mọ́ láyé. Fún kíni. Wọ́n ń tẹ̀lé tó jẹ́lẹ̀ yìí tẹ́nu bá bọ́ lára wọn mọ̀ lè fi wọ́n lẹ̀. Ọ̀rẹ́ mi ṣèbí táwọn àgbà lọ rèé. Láti wá lọ bó ọmọ tí fẹ́ máa fi síngúlà alẹ́ tí fẹ́ máa lo kúrò àfà. Kí ni ìtumọ̀ ẹ̀? Ìsì bá ti wá lọ ká yí bọ́ ti wá lọ ni orúkọ rẹ̀ kọ́ la fi gba màálù Ankara ni wọ́n náà dámọ̀ Ankara. Àwọn lọ.